A kú dédé àkókò yìí níbikíbi tẹ́ ti láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 tá a wà yìí tá a ti máa múròyìn wá fún wa káàkiri bó ṣe ń lọ lórílẹ̀ àgbáláyé. Orúkọ oníròyìn ni àyànfẹ́ Elédùmarè. Mo lójú tẹ́ fi wò ojú náà ní fọ́, etí tẹ́ fi máa gbọ́ etí náà ní di. Ẹ kú fẹ́ ẹ kú àsìkò àkú gbogbo ìgbà bí ojú ọjọ́ ṣe rí. Ẹ gbọ́ ìròyìn náà ní ṣókí báyìí ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀. Ó kéré tán ènìyàn 6 ni wọ́n ti jáde láyé báyìí nígbà tí ọ̀pọ̀ sì ti farapa yánmayànma nínú ìkọlù tó wáyé ní ìpínlẹ̀ Kaduna. Ọwọ́ àwọn agbófinró ìpínlẹ̀ Enugu ti tẹ ènìyàn 3 tí wọ́n lọ́wọ́ nínú ikú ọlọ́pàá 2 àti àwọn ènìyàn mìíràn ní ìpínlẹ̀ náà. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti rọ gbogbo àwọn ènìyàn láti yàgò fún ìwà àfojúdi sí gbogbo ẹni tó bá gbé ìbọn ìléwọ́ lọ́wọ́ wípé kí ni yóò ṣe dánwò tó bíyà ọ̀kẹ́rẹ́. Àwọn 2 kú lẹ́yìn tí wọ́n mu àgbo ìbílẹ̀ kan tán nílùú Ìpè Àkókó èyún nípínlẹ̀ Ondo. Ẹgbẹ́kúnrẹ́rẹ́ ìròyìn náà báyìí. Ó kéré tán ènìyàn 6 ni wọ́n ti jáde láyé o látàrí ìkọlù èyí tí àwọn agbébọn ṣe ní ìpínlẹ̀ Kaduna nígbà tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n sì tún farapa nínú ìkọlù náà èyí tó wáyé ní agbègbè tí wọ́n pè ní Ambe ìjọba ìbílẹ̀ Sanga ní ìpínlẹ̀ Kaduna. Ó ní ìṣẹ̀lẹ̀ burúkú yìí ti wáyé ní òní tí ń ṣe ọjọ́ Ajé ọjọ́ 6 oṣù karùn-ún ọdún tí a wà nínú rẹ̀ yìí pẹ̀lú bí ẹni tó jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Kaduna kan tí orúkọ rẹ̀ jẹ́ Daniel Amos tó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé ó jẹ́ nǹkan tó bà àwọn lọ́kàn jẹ́ pẹ̀lú bí ìròyìn náà bí ó ṣe jáde sí àwọn lọ́wọ́ wípé àwọn agbébọn kan ni wọ́n tún ti ṣe ìkọlù sí agbègbè Ambe ní ìjọba ìbílẹ̀ Sanga ní ìpínlẹ̀ Kaduna tó ní wọ́n ṣínà ìbọn bolẹ̀ ní òwúrọ̀ òní tí wọ́n sì ṣekú pa ènìyàn 6 nígbà tí àwọn 8 mìíràn tí wọ́n sì fi ara pa yánmayànma. Gbogbo akitiyan láti dóòlà àwọn ẹ̀mí àwọn tí wọ́n ṣekú pa yìí ó ní sọ wípé ó já sí pàbó pẹ̀lú bó ti já sí wípé àwọn agbébọn ọ̀hún ni wọ́n rọ òjò ìbọn náà kalẹ̀ ní wàrà ṣẹṣà tó sì dàbẹ̀ pé onífújì ló wà lórí ìtàgé tí ó ti ń rọ̀jò àlùjọ bolẹ̀ fún àwọn ènìyàn tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn bíi 6 tí wọ́n sì fi gbé ẹ̀mí mì nígbà tí àwọn 8 míì tí wọ́n fi ara pa. Gbogbo akitiyan wa láti bẹ̀rẹ̀ tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kaduna ní gbólóhùn lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún òní ó já sí pàbó fún àkókò tí a fi kó ìròyìn yìí jọ lọ́wọ́ ṣùgbọ́n o aṣojúṣòfin ìpínlẹ̀ Kaduna náà Daniel Amos ó ní ètò ààbò tó péye ó ti wà lórí ẹ̀mí àti dúkìá àwọn olùgbé agbègbè náà pẹ̀lú bó ṣe já sí pé àwọn ọlọ́pàá àti àwọn ẹ̀ṣọ́ aláàbò ni wọ́n ti dáàbò bo gbogbo agbègbè ọ̀hún kúrò lọ́wọ́ àwọn agbésùmọ̀mí aṣekúpani agbébọn náà. Ọwọ́ àwọn agbófinró ìpínlẹ̀ Enugu ti tẹ ènìyàn 3 tí wọ́n lọ́wọ́ nínú ikú ọlọ́pàá 2 àti àwọn ènìyàn 3 mìíràn tí wọ́n ṣekú pa ní ìpínlẹ̀ náà ní agbègbè Iga ní ìjọba ìbílẹ̀ Uzo Uwani ìyún ní ìpínlẹ̀ Enugu. Ó ní ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé nígbà tí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Enugu Daniel Ndukwe tó ṣe ní àlàyé pé àwọn ènìyàn tí wọ́n fa ìdàrúdàpọ̀ nípínlẹ̀ Enugu ọ̀hún lágbègbè Iga ó ní àwọn rán àwọn ọlọ́pàá kan láti wá ṣe àbẹ̀wò yàn láti ìpínlẹ̀ Èkó sí orí ilẹ̀ yìí tí wọ́n ní ó fa ìjà tí wọ́n fẹ́ fi dá oko tó sì bí èdè àìyedè lásìkò tí wọ́n ní wọ́n ṣe àbẹ̀wò sí orí ilẹ̀ yìí. Ó ní àwọn oníṣẹ́ láabi àwọn ọmọ gànfẹ́ agbébọn ọ̀hún tí wọ́n sì ní wọ́n yabo àwọn ọlọ́pàá ọ̀hún tí wọ́n sì mú 3 balẹ̀ láàrin wọn ní wàrà ṣẹṣà nígbà tí wọ́n tún ṣekú pa àwọn ẹ̀ṣọ́ aláàbò àárín ara wa ìyún neighborhood security èyí tí wọ́n ní á wà ní ìpínlẹ̀ Enugu ọ̀hún tí wọ́n ní wọ́n fi jẹ́ àpapọ̀ 5 ènìyàn tí àwọn agbésùmọ̀mí náà tí wọ́n ṣe ikú pa. Ṣùgbọ́n agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún Daniel
Ndukwe ó ní àwọn ti fi páńpẹ́ òfin mú mẹ́ta tó jẹ́ ògbóǹtarìgì nínú àwọn tí wọ́n hu ìwà burúkú ọ̀hún tí wọ́n sì ti wà lákòlò àwọn ọlọ́pàá báyìí níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò tí wọ́n sì ti ń ká bòròbòrò láti jẹ́wọ́ ibi tí àwọn tó kù wọn tí wọ́n jọ hu ìwà burúkú ọ̀hún níbi tí wọ́n farasin kò sí tí àwọn yóò sì wá iṣu désàlẹ̀ kòkò lórí ọ̀rọ̀ wọn táwọn yóò sì fi ojú wọn ba ilé ẹjọ́ lẹ́yìn ìwádìí wọn. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti rọ gbogbo àwọn ènìyàn láti yàgò fún ìwà kíni yóò ṣe àti ìwà mọ́tò gbangba sùn lọ́yẹ dánwò lóbìyà ọ̀kẹ́rẹ́ fún gbogbo ẹni tó bá gbé ìbọn ìléwọ́ lọ́wọ́. Ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin ó ṣe ní àlàyé lójú òpó ayélujára Twitter rẹ̀ ní òwúrọ̀ ní tí í ṣe ọjọ́ kẹfà oṣù karùn-ún ọdún tí a wà yìí nígbà tí ó ń ṣe ní àlàyé wípé ó jẹ́ nǹkan tí kò bójúmu fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bó ṣe já sí pé wọ́n máa ń ṣe àyà gbangba sí àwọn tó gbé ìbọn lọ́wọ́ tó lè ṣe ikú pani ní òjijì pẹ̀lú gbólóhùn pé dánwò lóbìyà ọ̀kẹ́rẹ́ yìí tó bá tó bẹ́ẹ̀ èèyàn mélòó gan òun ló lè yìnbọn rẹ pa ó ní gbogbo ọ̀rọ̀ yìí ó ní ó jẹ́ ọ̀rọ̀ burúkú tó yẹ kí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n jìnnà sí pẹ̀lú bó ṣe já sí pé ẹni tó gbé ìbọn lọ́wọ́ àbí nǹkan ìjà olóró mìíràn ó ní ó jẹ́ ọ̀pọ̀ ènìyàn tó ju èèyàn kan ṣoṣo lọ látàrí pé ọta ìbọn tí ó bá yìn kò ṣeé fà padà bẹ́ẹ̀ ni kò ṣeé dá dúró lásìkò tó bá ti yìn kúrò nínú ìbọn èyí ló fà á tó fi wá rọ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n máa sọ ọ̀rọ̀ ẹnu wọn kí wọ́n sì máa yàgò fún gbogbo ẹni tó bá ti gbé nǹkan ìjà olóró lọ́wọ́ fún ètò ààbò ẹ̀mí wọn kó lè dájú sákásáká. Àwọn méjì kú lẹ́yìn tí wọ́n mu àgbo tán nílùú Ìpè Àkókó ní ìpínlẹ̀ Ondo nígbà tí àlùfáà ìjọ Anglican kan náà tí òun náà sì gba ẹ̀mí ara rẹ̀ látàrí pé ó pokùnso lórí ìṣẹ̀lẹ̀ àwọn ènìyàn méjì tí wọ́n jẹ́ Ọlọ́run nípè náà ní ìlú Ìpè Àkókó tí ń ṣe ìpínlẹ̀ Ondo ni wọ́n sọ wípé wọ́n ń ṣe ọdún ìbílẹ̀ kan èyí tó wáyé ní ọ̀sẹ̀ tó kọjá tí wọ́n pe orúkọ ọdún náà ní Ìbògbè ní ìlú náà ní òpin ọ̀sẹ̀ èyí tó kọjá yìí tí wọ́n sì sọ wípé lásìkò tí wọ́n ṣe pọ̀pọ̀ ṣìnṣìn ọdún ọ̀hún ó ní wọ́n gbé àgbo ìbílẹ̀ kan sílẹ̀ tí wọ́n sì ń mu wọn ní ènìyàn mẹ́ta ó ní ó mu àgbo ọ̀hún nígbà tó ṣe pé ẹni tó gbé àgbo ngan jáde ó ní ó kọ́kọ́ jẹ́ Ọlọ́run nípè tí èèyàn míì sì kú tẹ̀lé lẹ́yìn wọn ní ẹnì kẹta wọn ni ó wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run báyìí látàrí àgbo ìbílẹ̀ èyí tí wọ́n mu ọ̀hún èyí ló wá fà á tí àlùfáà ìjọ Anglican kan tí a fo orúkọ bò ní àṣírí tí òun náà fi wá pa ara rẹ̀ látàrí pé ó pokùnso nínú àtẹ̀jáde àti àkọsílẹ̀ èyí tó ṣe ṣáájú kí ó tó gba ẹ̀mí ara rẹ̀ ibẹ̀ ló ti kọ sílẹ̀ wípé òun kábàámọ̀ wípé Èdùmàrè ó kọ̀ láti jẹ́ ìpè òun pẹ̀lú àdúrà èyí tí òun ṣe lórí àwọn ènìyàn méjì tí wọ́n ṣe aláìsí yìí ó ní òun gba àdúrà títí pé Èdùmàrè kò gbọ́ àdúrà òun èyí ló fà á tí òun náà sì fi gba ẹ̀mí ara òun látàrí ikú tí àwọn méjì tí wọ́n mu àgbo ọ̀hún tí wọ́n kú wàyí o gbogbo akitiyan wa láti bá iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo sọ̀rọ̀ ó ní ó bọ́ sí pàbó ṣùgbọ́n wọ́n ní ìpè náà ti dé etí àwọn tí wọ́n sì ní òkú àlùfáà náà ó wà níbi tó ti ń rọ̀ dìròdìrò lẹ́nu okùn látàrí pé wọ́n ní dandan ni wọ́n gbọ́dọ̀ ṣe àwọn ètùtù kọ̀ọ̀kan ṣáájú kí wọ́n tó lè gbé ẹ̀sọ̀ kalẹ̀ níbi tí ó pokùnso sí èyí tó fà á tí wọ́n fi ní òkú rẹ̀ sì wà níbẹ̀ tí ń rọ̀ dìròdìrò lọ́wọ́ báyìí ṣùgbọ́n o wọ́n ní lẹ́yìn tí gbogbo ìwádìí àti ètùtù bá ti lọ níṣe ni àwọn yóò gbé òkú náà sọ̀kalẹ̀ tí wọ́n sì ṣe òkú pásítọ̀ àlùfáà ìjọ Anglican ọ̀hún bó ṣe yẹ kí ó lọ tí wọ́n sì ní àwọn méjì tí wọ́n mu àgbo tí wọ́n ti jẹ́ Ọlọ́run nípè yìí níṣe ni wọ́n ti gbé wọn lọ sí ilé ìgbókùpamọ́sí ti ìpínlẹ̀ Ondo. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti àṣálẹ̀ ti tèmi oníyànṣe ọlọ́bẹ̀ṣe ẹ̀yin tẹ́ bá wa jẹ́ náà ẹ kú àìbínú ṣùgbọ́n ṣáájú kí a tó lọ ẹgbẹ́ àwọn kókó tí a mẹ́nubà nínú ìròyìn náà a ṣe ní àlàyé pé ó kéré tán ènìyàn 6 ni wọ́n ti jáde láyé nígbà tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sì fi ara pa níbi ìjàmbá àti ìkọlù èyí tí àwọn agbésùmọ̀mí tí wọ́n ṣe ní ìpínlẹ̀ Kaduna
ọwọ́ àwọn agbófinró ìpínlẹ̀ Enugu ti tẹ ènìyàn 3 tí wọ́n lọ́wọ́ nínú ikú ọlọ́pàá 2 àti àwọn ènìyàn 3 mìíràn ní ìpínlẹ̀ Enugu. Àṣẹ ní àlàyé pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti rọ gbogbo àwọn ènìyàn láti yàgò fún ìwà kíni yóò ṣe mọ́tò gbangba sùn lọ́yẹ́ àti ìwà dánwò lóbìyà ọ̀kẹ́rẹ́ fún gbogbo ẹni tó gbé ìbọn ìléwọ́ lọ́wọ́. Bákan náà ni a sọ ní inú ìròyìn wa pé àwọn 2 kan ni wọ́n kú lẹ́yìn tí wọ́n mu àgbo tán nílùú Ìpè Àkókó nígbà tí àlùfáà ìjọ Anglican kan náà tí ó sì pa okùn so fúnra rẹ̀ látàrí àwọn ènìyàn 2 tí wọ́n kú ọ̀hún. Títí di ọ̀la táàtù máa pàdé láti mú ìròyìn míì wá fún wa. Orúkọ tèmi kò yí padà. Ẹ má gbàgbé láti bá wa subscribe kẹ́sì bá wa share rẹ̀ káàkiri káwọn èèyàn náà lè máa rí wa wò lóòrèkóòrè. Àyànfẹ́ Elédùmarè lórúkọ tèmi ń jẹ́. Oorun ayọ̀ báyìí òun la ó sùn. A ní tójú oorun lójú ikú, a sì ní ti bí àlá báyìí ká bá wọn di èrò ilé ìwòsàn. Ó dàárọ̀ láyọ̀ la ó jí.